Hello. Ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí. A kú bí everywhere ṣe ń lọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àná ni a gbọ́ pé olórí Naomi travel lọ sí Morocco kí wọ́n ní special program lọ́hùn. Nígbà tó dé dọ̀hùn, wọ́n ní, ṣé mo sọ fún wa pé wọ́n ní pé kábíyèsí ń jowú tí gbogbo wa fi ń rẹ́rìn-ín pàṣẹ pé kábíyèsí owú jíjẹ kábíyèsí ti pọ̀jù tó ní nítorí pé Naomi ò wọ òrùka wedding ó dẹ̀ travel lọ. Ṣé kìí ṣe pé ó ní ojú mi tó fẹ́ lọ wò lọ́hùn tí gbogbo wa ṣàfihàn kábíyèsí ń rẹ́rìn-ín. Kábíyèsí sọ pé kí Naomi máa padà bọ̀ kíákíá kó má dúró ṣe program tá a dẹ̀ fi ń ṣe ẹ̀yẹ. Ó kí gbà tí Naomi dẹ̀ sì tura tí Mrs. Funke, that is Reverend Funke, Bishop tó ní Naomi kúkú lọ bá ọkọ ẹ̀ torí ọkọ ló lórí aya kó fi program yẹn lẹ̀ nǹkan kan. Wọ́n ṣàǹfà sí èdè Naomi. Naomi dẹ̀ gbọ́ kó fi kọ́ pé méjì ọdún kò burú òun dẹ̀ ti fẹ́ máa lọ. Bó ṣe ní kó òun lọ prepare láti wá. Wọ́n ní room tí wọ́n gbọ́ pé ibi táwọn people yẹn wà, ibi tán ní Tade wà, pé wọ́n dé bẹ̀ pé wọ́n rí Tade. So Tade ní káwọ́ ìṣáná wò ó ní gbogbo wọn báyìí sí ní wá látàná tó ní wọ́n rí. Kíní yẹn tí ẹ̀ fún mi ní headache lánàá, ó yẹ kí n ti sọ wọ́n ní, ṣé rò ìṣe social? Wọ́n ní jẹ́ kí n sọ fún àwọn èèyàn wa káwọn náà kàn fi ti gbọ́ pé wọ́n báyìí sí ní gbàdúrà torí kẹ́lẹ̀ fún wa ní prayer la ṣe ní kí n sọ fún wa pé kí a fàdúrà máa ran Tade ní káwọ́ àti ìyá ẹ̀ lọ. Wọ́n ròyìn pé Queen Naomi ó wà worried ó bara jẹ́ o. Jẹ́ ká wọ́n ní àti kábíyèsí wà tó ń jẹ́ fún kábíyèsí ní ààfin. Pé ó ti escalate wọn àwọn èèyàn. Wọ́n ní everywhere ti dàrú. Wọ́n ní báwọn olórí ṣe gbọ́ báyìí ní láàfin ló bẹ̀rẹ̀ sí ní jó. Wọ́n lọ gbé record sókè. Wọ́n nínú chamber lady yìí náà tí ẹ ti ń play record. Ó ní orí yogo. Kábíyèsí wa gbọ́ pé ibi tí kábíyèsí wà tó ti wà distress tó ń worry pé wọ́n lọ́mọ òun miss ní Morocco. Wọn ò tí ì rí ẹ̀yin bẹ́ẹ̀ sí ní lùlù tẹ́ ẹ̀ ń jó. Wọ́n náà ń play music. Kábíyèsí wa gbọ́ pé àwọn people yẹn ń play music lóní káwọn wo ló ń play. Wọ́n ní ọ̀dọ̀ chamber olórí Tóbi náà tí ń play music. Kábíyèsí lọ bá wọn kán yí kíní. Kí ló dé? Kí ni ìdùnnú yín? Wọ́n ní pé ṣe bá àwọn ṣe kí ni party tẹ̀ ẹ̀ ṣe nítorí ẹ ti gbọ́ pé ó lóun wá Naomi, òun wá ọmọ òun nítorí pé Tade ní káwọ́ ní gbogbo yín ṣe ń jubilate. Ayé yín ti bàjẹ́. Pé kán pa kíní yẹn wọn ò pa. Wọ́n ní kán pa. Kábíyèsí ṣe fún wọn. Wọ́n ló fún gbogbo àwọn tó wà níbẹ̀ fún kọ̀ọ̀kan àwọn olórí yẹn nígbà tí àwa mọye ìgbà tí oyè àwọn tó fún nígbà tí ṣá níbẹ̀ tó fún wọn ló fún wọn nígbà tí kíákíá ni wọ́n destroy kíní tó fi ń play music. Wọ́n ní kò pé kó jìnnà bí party ṣe everywhere wá pa lọ́lọ́. Bàbá kò pé ṣáwọn làwọn ní kí Naomi kí á lẹ́sìn sọmọ ẹnu ní Morocco. Bàbá wọn lọ bá ní Morocco láti ṣe kí. Wọ́n ní láti lọ ní kí ọmọ Naomi miss. Wọ́n sọ gbogbo ẹ̀ nonsense yẹn. Kábíyèsí ṣá ni tó ń bá gbọ́ pé gbogbo yẹn pátápátá destruction bọ̀ fún yín. Wọ́n ní gbogbo wọ́n ṣe quiet ni. So lọ́rọ̀ tá à ń sọ pé Queen Naomi látàná láì tí gbọ́ ń pa pé wọ́n ti rí Tade ní káwọ́. So torí ẹ ní mo ṣe tẹ̀sẹ̀ dúró lórí ẹ̀ pé a gbọdọ̀ wá Tade ní káwọ́. Àwárí lórí ẹ̀ wọ́n ṣe ní kí n tún gbé sí wa létí kí a lè máa ṣe àdúrà lágbára Ọlọ́run pé a rí àti ẹ̀ máa rí náà. A máa rí lágbára ẹ̀jẹ̀ Jésù. Wọ́n ní àwọn oní prayer ti ń lọ, àwọn oní kíní ti ń lọ pé wọ́n ní Prince Tade ní káwọ́ pé ó wà intact pé wọ́n máa rí.
tí ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n máa rí. Ṣùgbọ́n tó bá ti rí, màá jẹ́ kí ẹ gbọ́. Màá transfer, màá jẹ́ kí gbogbo wa ká gbọ́. Ọ̀rẹ́ tí tó bá gbọ́ àlọ́, ó gbọdọ̀ gbọ́ àbọ̀. Lágbára Ọlọ́run, á rí. Wọ́n ní kábíyèsí tí ẹ prepare. Bóyá ètè ti lọ látàná láti wá. Wọ́n ti ń tẹ bọ́tì, wọ́n ti ń ṣe gbogbo investigation pé wọ́n gbọdọ̀ wá Tádé ní káwọ̀ kàn rí. So wọ́n ní Morokucha, gbogbo wọ́n ti ń pètepèrò láti wọ́n máa rí. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè, wọ́n á rí Tádé ní káwọ̀. Wọ́n ní rúùmù tó lọ, níbi tó ń wà ṣá ni wọ́n ti túnú mi àmọ́ bí ọ̀rọ̀ yẹn ṣàṣẹ jẹ́. Bá ṣe gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì pé wọ́n ní Queen sọ pé òun fi lẹ̀ nínú rúùmù, òun dẹ̀ àbí ó bá àwọn kan ṣe. Wọ́n ṣà níbi tí wọ́n lodge wọn pé it's a very big place ni tí wọ́n lọ fún program. Gẹ́gẹ́ bá ṣe sọ lánàá pé wọ́n lọ sí program. So wọ́n náà ń wá Tádé kọ́ lọ́run fún wa ní rírí o. Lágbára ẹ̀jẹ̀ Jésù á rí. Ọkàn mi balẹ̀ pé á rí. So ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká múra fàdúrà. Ẹ jẹ́ ká múra fàdúrà torí kò ṣe gbọ́ létí, kò dẹ̀ ṣe fẹnu sọ. Bí Ọlọ́run kó ná agbára iṣẹ́ ìyanu lọ́nà àrọ́nà ìyanu ká lè rí Tádé ní káwọ̀. Ìdùnnú wà nìyẹn. Ìdùnnú wà nìyẹn. So ẹ jẹ́ kí a fi ṣàdúrà. Ṣé ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wa? Ọlọ́run á wò wá pọ̀, á ràn wá lọ́wọ́. A ní ṣe lásán. A ní ṣe, ìṣàṣetì lọ́rọ̀ wa. Lágbára Kristi ọba ìyanu. Ṣé o bẹ̀ ṣe ń tẹ́tí sí wa? Ẹ ṣé gan. Ṣé rí tàwọn olórí ní ààfin? Ọlọ́run lolùdájọ́. Ibikíbi tí àṣírí Sátánì tó wà ní ààfin, tó wà ní ibikíbi tí àṣírí Sátánì bá pamọ́ sí láàfin àti nínú ayé Naomi àti nínú ayé kábíyèsí àti ní anywhere àti ibi tí wọ́n ní Tádé ní káwọ̀ wà. Agbára Kristi ọba ìyanu. Ọlọ́run máa fi iná gbé ọmọ yẹn jáde kúrò níbi tó wà, tó máa ṣe ọmọ yẹn ní rere lágbára ẹ̀jẹ̀ Jésù. Ṣé ojú lè ti àwọn oníṣẹ́ ìṣe, àwọn oníbàjẹ́, àwọn ìkà? Kí ni wọ́n jubilate fún? Kí ni wọ́n jubilate fún? Èèyàn ẹlẹ́ran ara bíi ti yín tẹ́jẹ̀ ń flow lára ẹ̀. Lẹ sọ wípé gbogbo ibi ni ṣáá ni lẹ máa rò sí ọmọ ọlọ́mọ. Báwo ni ibi gan ò ṣe ní dúró sí bèbè wọn? Ibi wọn gan wọ́n ní. Ṣé ẹni tó sọ pé òun fẹ́ máa fi ọmọ nìkejì ẹ̀ máa rẹ́rìn, tó máa fi ti ọmọ nìkejì, tó sọ pé ìbàjẹ́ ọmọ nìkejì ló ń fẹ́ rí, kò fẹ́ rere fún ọmọ nìkejì. Ẹ̀yin náà rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí lágbára Kristi. Àbí kì í ṣe Ọlọ́run wà yìí kọ́? Ọlọ́run á dìde nínú ọ̀nà àrà lágbára ẹ̀jẹ̀ Jésù. A bá wa fi agbára bí iná, a fi gbé ọmọ yẹn jáde láti ibikíbi tó fi pamọ́ sí àbí ibikíbi tó ṣe rí lọ lágbára Kristi. Ọlọ́run á jẹ́ ká rí. Lórúkọ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo mọ̀ ní kí n gbé ọ sí wa létí. Tí Ọlọ́run á fún wa ní ire tán, bó bá ṣe jẹ́ ṣá, a jẹ́ kẹ́ gbọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Like kí bá share. Ẹ lè bá wa distribute ẹ̀. Kẹ́ lè fi ìtókù sí comment section. Ọlọ́run á fún wa rí o. Lágbára in Jesus mighty name. We are prayed. Amen. Bye.